Alhaji wa Pasuma wanda afa Ahmed Muki Sheikh wa kan bẹ nani Ọlọ́run sọ kíní kan Ọlọ́run ní ikrudullaha iná là ń ṣe Ọlọ́run ní iná ni mò ń ṣe yìí iná mò ń ṣe yìí iná mò ń ṣe yìí wá sí náà ní ṣe yìí wàsólà fi kí ṣe wá sí náà ní ṣe yìí wọ́n ní sọ fún yín pé ikrudullaha qardan hasana ẹ yá Ọlọ́run lówó tó bá mọ́ kò sí ohun téèyàn máa bùn Ọlọ́run èèyàn máa Ọlọ́run ò kò sí ohun tá a lè bùn Ọlọ́run tí wọ́n bá sọ fún yàn pé ẹ bùn Ọlọ́run ní kinní yìí wọ́n fẹ́ kó lè jọ ọ́ lójú ni tá a bá ní akọ́lé Ọlọ́run sọ́lọ́run sunbẹ̀ kódà tá a bá ní alọ́ Mọ́kà ilé Ọlọ́run ẹ sọ yàrá Ọlọ́run ní Mọ́kà Ọlọ́run wá ní sọ fún yín pé ikrudullaha qardan hasana ẹ má bùn òun ní nǹkan ṣùgbọ́n ẹ yá òun ní nǹkan qardan hasana ẹ yá òun lówó hasana èyí tó dáa tẹ́ bá tọrẹ ẹ má tọrẹ ìbànújẹ́ gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń gbé sípò tẹ́ láǹfààní àti náwó àánú sáwọn èèyàn tí wọ́n kú nínú iṣẹ́ ẹ má mọ̀ ṣẹ́ 30,000 fẹ́yàn 100 kò dáa ẹlẹ́mi ó tún á pé kérò ó lè pọ̀ ẹsẹ̀ ní 200 ẹ máa pín fún wọn kò fẹ́ nìkan. mo sì rọ̀ yín inna Allaha tayyib wala yaqbalu shay'an illa tayyiba Ọlọ́run yẹn ọba tó mọ́ ni o la yaqbalu shay'an kò sì ní gbà kankan lọ́wọ́ ẹ̀dá illa tayyiba àfihàn tó bá mọ́. ẹ má torí pé ẹ fẹ́ ṣe tọ́lọ́hun kẹ́ ẹ bẹ̀rẹ̀ ìwà tí Ọlọ́run ò fẹ́ torí inú ká ṣe tọ́lọ́hun ni ká tọ́jú òbí inú ká ṣe tọ́lọ́hun ni ká ṣe dáadáa sádùúgbò ẹlòmíà sọ pé ìyà ń jẹ àwọn òbí òun yóò wá lọ bẹ̀rẹ̀ sí ní hu ìwà èpè for the reason ni wípé òun fẹ́ ìyà ń jẹ àwọn òbí òun fẹ́ kó wọn jáde nínú ìyà ẹlòmíà wà tó ń hùwà èpè tó bá dẹ̀ hùwà èpè yẹn tán lóòótọ́ owó yẹn ó lè má ná 10% ń bẹ yóò lọ fún àwọn òbí ẹ̀ kí ni wọ́n lè dùn ẹlòmíà wà tí ń ṣaṣẹ́wó tọkùnrin ó gbó lálẹ́ mọ́júmọ́ owó tó bá sì pa ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá àbí ìyá ń bẹ lọ́sibítù ló fi jẹ́ pé ojú tẹ̀yìn ó fi dájọ́ níjọ́ míì ó yàtọ̀ sí èyí tí Ọlọ́run ó fi dájọ́ kì í ṣe gbogbo ẹni tó jọ ìkànìkà kì í sì ṣe gbogbo ẹni tó jọ olóríire náà lólóríire o ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wù kí nǹkan ó le gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ fi kọ́ Ọlọ́run lọ́rùn ikrudullaha qardan hasana ẹ gbìyànjú débi pé lóòótọ́ ẹ̀dá ọ̀mọ́ tán ṣùgbọ́n ohun tí mo fẹ́ fi tọrẹ yìí kìí ṣowó ẹkún kìí ṣowó ẹ̀jẹ̀ kìí ṣowó òṣè ẹ mọ́ rin ìrìn tí ó di lọ́la tá a máa sunkún pé kí la fi àárọ̀ ṣe ẹ̀jẹ̀ á sún mọ́ Ọlọ́run ká sì máa tọrẹ sẹ́rí gbogbo ẹni ó bá mọ sàárà ṣe ó dáa fún ẹni tí ń ṣe sàárà tí ó gbàdúà ju ẹ̀dá tí ń gbàdúà tí ó ṣe sàárà lọ ẹni tí ń bá ń tọrẹ tí ó máa dúà ṣe àwọn tó tọrẹ fún ó ṣe ×2 àdúà tó lè ṣe fúnra rẹ wọ́n á ṣe fún ẹ sórí wọ́n tó wá kàn ń gbàdúà pé èmi náà tàdúà gbà fúnra mi owó ò tọrẹ oúnjẹ ò tọrẹ àdúà rẹ yẹn ò lè fò Ànábì Muhammadin ó ní àdúà ùtọ́ìrì wala yatiru tọ́ìrì illa bijanahi ó ní àdúà tẹ́rí yẹn ẹyẹ ni ẹyẹ ò ní fò tí ọba níyẹ àdúà ìyẹ́ tó lè gbé ẹyẹ àdúà fòun ni kéèyàn tọrẹ ẹ lọ lójú àánú ẹ lọ ní àánú fún ọmọ làkejì ẹ̀sìn yòówù tí wọ́n bá ń ṣe ẹ mọ́ wo bẹ̀ ìwà yòówù tán bá wù ẹ̀yẹn ṣe ti yín fọ́lọ́hún lára wọn. man satara mu'minan satara Allahu yawmal qiyamah wọ́n ní gbogbo ẹni yòówù tí àṣírí àwọn èèyàn bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́ wá kọ́fà rẹ̀ tó tú Ọlọ́run ní tó bá dijọ́ àjíǹde táṣírí gbogbo èèyàn ó tú ó lóun ò ní tú àṣírí ìwọ wo àwọn nǹkan tó lè mú ọ wà lìjánná káṣírí èèyàn ó wà lọ́wọ́ rẹ̀ kó o sì mọ́ tírẹ́tìnì ẹ̀ pẹ̀lú ẹ̀ kódà kó jẹ́ pé nìyẹn jẹ̀bi tó bá sì bọ̀ àṣírí wọn pé èmi fi ọ́ lẹ̀ fọ́lọ́hun tó bá dẹ̀ dijọ́ àjíǹde Ọlọ́run á dẹ̀ bo àṣírí ìwọ náà wípé ó jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ gbogbo àṣírí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ safe gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí onígbàgbọ́ wòlíì Ọlọ́run kan bẹ lọ́dún kan ní Damascus wọ́n ń pè bìkan ní red zone nígboro Damascus ojú iná aṣẹ́wó ní bẹ́ẹ̀nbẹ́ ìṣekúṣe ni wọ́n ń ṣe ń bẹ̀ bí ọdún kan tí security ò tí pọ̀ mọ́kà tí wọ́n ń pè bìkan ní orí kérénì
lórí bridge tẹ́ bá rántí ìtàn yẹn olórin kan sì fi kọrin 1995 nígbà tó lọ Mọ́kà tó dé orin tó kọ yẹn ó ṣe inú àwẹ̀ kò ní jẹ́ kí n kọ bóyá tá a bá sínú tán kí lorúkọ olórin náà. ẹ jẹ́ ká súnmọ́ ọ̀rọ̀ dáadáa ibì kan wà ń bẹ ní Damascus wọ́n ń pè ní red zone ojú ná aṣẹ́wó ló máa wà ń bẹ wòlíì Ọlọ́run kan wà ń bẹ àgbà àfáà ni gbogbo owó táwọn èèyàn bá wá fún ní Ramadan báyìí yóò wá ní káwọn ọmọ kéwò wọn lọ wá àwọn aṣẹ́wó wá lójúmọ́ ọmọ ṣètò ẹ̀mí ìlú níjọ́ tí ajé bá wá òun ọ̀rọ̀ ọkùnrin mẹ́rin ẹnì kọ̀ọ̀kan 10,000 ọ̀dà ṣé wo ní káságbà pọ́kùnrin mẹ́rin 10,000 ó jẹ́ 40,000 ó jẹ́ 40,000 ok òun àtọ́jọ́ tó ń ṣe nǹkan oṣù àtọ́jọ́ tó ń ṣe nǹkan oṣù 30 days ní Ramadan 40,000 lójúmọ́ times 30 ó jẹ́ lò aṣẹ́wó kò jẹ́ yìí báyìí ọ̀dà dákun òun ò fún ẹ ní owó yẹn òun ò fẹ́ kọ́ ṣaṣẹ́wó tí Ramadan ó fi lọ yóò tún pe ilé gbogbo owó tá a fà yìí wá nílá yí ẹ̀ yóò wá gbélé òṣùwọ̀n aṣẹ́wó kọ̀ọ̀kan for 30 days of Ramadan yóò fún ọ lọ ẹni tí ń rí 40 lójúmọ́ tó yẹ pé àgbo fẹ́ẹ́ patún ni òun wá fún ní 40 times 30 lẹ́ẹ̀kan náà àwọn aṣẹ́wó bá gbowó wọn ò ní ṣaṣẹ́wó tí Ramadan ò fi parí tí Ramadan bá wá parí wọn ò tún wá ní jáde aṣẹ́wó mọ́ àwọn tó wá fẹ́ gbẹ́sẹ̀ wọn báwo ẹ ti tán àwọn sọkísọ ń bọ́ lọ́dà wọ́n pe àwọn orí wọn wọ́n wá rí kanú àwọn aṣẹ́wó yẹn pé kílódétọ̀ jáde mọ́ ní owó torí owó lòun fi ṣaṣẹ́wó 40,000 for example ni o tóun rí kò tóun ná àbí 4,000 tóun rí kò tóun ná ló fi jẹ́ pé tóun bá lọ lónìí òun ó tún lọ lọ́la òun ó tún lọ lọ́túnla torí pé owó yẹn ọjọ́ ẹnìkan wá pa gbogbo owó yẹn pọ̀ olówó yẹn ti do díndín owó yẹn òun ti fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ owó yẹn òun ti fi bẹ̀rẹ̀ òwò owó yẹn òun ti fi bẹ̀rẹ̀ ayé kí ló tún fẹ́ dáhùn padà lọ bí. nàbí. àwọn èèyàn wà tó jẹ́ pé ọ̀rẹ́ kan tó bá ta wọ́n ó lè yí ayé wọn pò ẹ dákun ẹ̀yin tọ́lọ́run fún láǹfààní ẹ adopt irú strategy yìí ẹlòmíì tẹ́ ń pè lọ́mọ ta ẹlòmíì tẹ́ ń pè lọ́mọ kínní tẹ́ ẹ bá fún ní just 20,000 ó lè bẹ̀rẹ̀ ṣe kọ́bùlà tí ó mọ̀ ọ́n bàtà ó lè change life ẹ̀ oore wẹ́wẹ́wẹ́ tẹ̀ ń ṣe yẹn náà dá o ṣùgbọ́n mo rò wá ìwúsẹ̀ tá a fi pin fún èèyàn mẹ́wàá tó bá láǹfààní àti kàn ṣe láàrin èèyàn méjì jẹ́ káwọn yòókù ó bú ọ sọ́ra àwọn tí wọ́n ti ní impact nínú ayé wọn yẹn àwọn gan padà máa fún yàn tábà sóore ẹja ṣe ẹ̀kún oore ìyẹn ni ìkìrìdùlọ́hà kọ́dàn hasana ẹ fún Ọlọ́run ní nǹkan lára àwọn èèyàn kó jẹ́ nǹkan tó dáa kó má jẹun tí ó mú wọn wá padà lọ́la mo fẹ́ fi gbólóhùn yìí ẹ dákun nínú obìnrin méjì ọkùnrin kan tí ọmọ wípé bóun bá rí 100,000 yóò nípa kan nínú ayé òun ìyẹn ni mo fẹ́ kó jẹ́ pé mo fi dúpẹ́ pé mo ṣe birthday lónìí amọ̀ra wa láwọn tá a mọ̀ ìrínisí gan yóò júwe pé eléyìí ju kínní lọ obìnrin méjì ọkùnrin kan obìnrin méjì ọkùnrin kan tọ́mọ̀ wípé tọ́ bá rí 100,000 yóò ayé rẹ̀ ó yàtọ̀ at least wàá fi bẹ̀rẹ̀ nǹkan kan Allahu Akbar. Mama ti wọ́n ti ní ìrínisí ni ìsọnilọ́jọ́. ẹ jẹ́ ká ṣe sẹ́rí mama tó kọ́ náwó àti mama tó wọ pink ẹ̀ méjì ẹ̀ máa bọ̀. wọ́n ní mama tó kọ́ náwó àti mama tó lo pink. ìyá tó wà lẹ́yìn wọn ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀. Allah. sáárì obìnrin kan ọkùnrin àti obìnrin méjì tó yẹ pé ká fi sọjọ́ òbí lónìí. ká fi sọjọ́ òbí lónìí. ohun tó jẹ́ kí n pè yá yìí ni pé mo mọ àwọn wọ́n máa wá sàṣàlátù àgúnmu ni wọ́n ń tà. Allah. ní ọjọ́ tí à ń ṣe new year tó lọ yìí 2020 inú mi dùn pé ẹ bá ẹnáwó ni wọ́n fi pè yín o kò sẹ́ni ọmọ pé mo fẹ́ ṣe ohun tí mo ń ṣe èmi náà lówó. Alhaji wa Pasuma wonder January 1 ó ṣe mí láàánú ìyá yìí
agúnmu ni wọ́n wá fi bùn mi fún happy new year lásàlátù náà ni wọ́n ní káwọn èèyàn máa mówó wá wàláhì súnmọ́ ìyá tọwọ́ búlù yìí ó wá dìde láàrin agúnmu ọ̀hún kékeré tẹ́ mọ̀ pé èmi òun náà sáfẹ́ pé ọlọ́run rà níyàn mi mo mójú táwọn dáadáa mi ò mójú ya yìí púpọ̀ ní ìtì ẹ̀rọ pé mo mẹ̀yìn rárá ẹnjìníà ti ń. ọ̀nà àti ipò ọkùnrin. ṣe ta làwọn ọkùnrin kan dé. ọkùnrin ti àtọ ọkùnrin. ọkùnrin ṣe yes. mẹ́nà ọkùnrin ló ti jáde yìí. mi mọ bí táwọn mi ò mọ wọn wà láyìn rọkùnrin rí o. sẹ́yìn lẹ pé wọ́n àbáwọn náà kàn bọ́ sí orí láyìn. wọ́n jáde fúnra wọn ni o. tọ́ ọlọ́run pè tiẹ̀. ọlọ́run ló ṣàjálà rẹ̀. Alhaji wa Pasuma wọ̀ndà owó yìí jẹ́ 300,000 Nagod àwọn dà. Alhaji wa Abdulrauf Nagod. mo mọ̀ wípé fún àǹfààní àyájọ́ ọjọ́ òbí àmì ọlọ́run inú èpè àbádùá ẹ fún mi lọ́kàn. fẹ́ pé ohun tí ọlọ́run ní kí n ṣe ni wáàsí tí mo ṣe ni mo dì mú o. ẹ kàn wo àwọn èèyàn àwọn kan wà 10,000 20,000 ó ṣe mẹ́wàá. Nagod owó yìí jẹ́ 300,000. bí o sí káàsì nsìn a ti mọ̀ wọ́n máa fún wọn inú 300 yẹn wọ́n fún wa gbogbo ẹ̀ ò ní kó gbogbo ládàá èló lọ fún wa ó yóò fún wa ní 50,000 ẹ jẹ́ kó dọ̀dọ̀ wa kíákíá Pasuma wọ̀ndà 300 èló lẹ́ fún wa wọ́n fún wa gbogbo ẹ̀ wọ́n kó gbogbo ládàá látọ̀dọ̀ Pasuma wọ̀ndà 100,000 naira. Mashallah. owó yẹn kù èló àfẹ́ wó kélekèle ohun èmi ló yẹ kí n dàyà kọ́ nǹkan mi but àti láwọn èèyàn ní ara kí gbogbo owó lè jọ jàǹfà káwọn náà mọ̀ pé oríire ọlọ́run ló mọ owó yẹn lè kéré ṣùgbọ́n ọlọ́run ló mọ ohun tí ó dà nínú ayé ẹlòmíì. Masha Allah. èmi 100,000 èmi ok èmi 150,000. Allah. tó ń túmọ̀ sí pé ẹgbẹ́ ọlọ́run tóbi jẹ́ ẹ́. Allahu Akbar. ó túmọ̀ sí pé mi ṣe ní 50 àwọn Paso àti Nagod náà bá wa ṣe ní 150. so pẹ̀lú ògo ọlọ́run àkáǹtì yín ẹ̀kọ́ fún bàbá ẹ̀ ẹ̀kọ́ fún ọ̀gá mi senior alákọ̀wé lòun alálàáfà lélẹ̀ ẹ̀kọ́ àkáǹtì fún ẹ mọ̀ ṣe kí wọ́n tún kí ya mọ́lẹ̀ la ẹ má gbọ́ lọ́wọ́ ya yóò káàsì ti ya ìdá ọ̀yà banko. Masha Allah. ẹnìkan ti sọ pé ìyàwó òun kì í ṣe ìyàwó ẹ o. Allahu Akbar. ẹ gbọ́dọ̀ ẹ wo bí Pasuma wọ̀ndà ti fún wa ní 100,000 naira cash. wọ́n ní ká kó yẹn fún ìyá ẹ̀ so àwọn yòókù 150 lọ́dọ̀ mi 50 lọ́dọ̀ Nagod ẹ kọ àkáǹtì fẹ́ nìyí láàárọ̀ ọ̀la ọ̀pẹ́jù owó yín ọ̀wọ́nú àkáǹtì yín. ẹ dàpọ̀ ohun tí ń sọ nìyẹn àwọn tí wọ́n bá lọ ìyá ẹ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ fa Paso gan sọ pé kí n ra kó owó yìí sí ọwọ́ ẹ wá rí mi létà ẹ gbà owó yín njọ́ táwọn èèyàn ní mọ́jọ́ tẹ́ wá. ẹ dákun mo rọ̀ wá ẹ̀yin ìyá wa àti bàbá ẹ̀ owó yẹn kéré ṣùgbọ́n ẹ dákun ẹ̀sìn mi ariwo owó yẹn kéré. ansitulillah. ṣùgbọ́n ẹ dákun ẹ mọ̀ jẹ́ akábàámọ̀ pé àbátí ẹ̀ kúkú mọ̀ sí gan. Allah. ẹ fi bí Nàìjíríà ṣe rí tó yìí náà pẹ̀lú kọ̀ǹdíṣàn yín tẹ́ ẹ fi dídì bọ́ ta fúnra yín ó sì lè ṣe nǹkan kan ẹ torí Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan 100,000 èyí ń jẹ́ àyájọ́ pa máàkì birthday 31 years birthday àmì lọ́hùn. so ẹ̀yẹn jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe líláfi fún mi tó bá jẹ́ pọ̀rọ̀ mi gbà líláfi. bisimilahi rahman rahim liilafi quraish ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àmín. ẹ padà sí àyè ìjókòó yín ẹ máa lọ sáyè ìjókòó yín gbogbo àdúrà yẹn máa lọ ṣe lẹ́yìn mi ẹ má ṣe lójú mi ẹ sáà máa lọ ṣe lẹ́yìn mi ẹ má ṣe lójú mi. àmín àmín jẹ́sà kún láfa. àfa wa lóko ogun àwọn àfa ó yẹ kí àfa wa Tọ́hìr ṣàdúà ọjọ́ ti lọ ni àfa wa Mukadam jíṣẹ́yìn àwọn tí wọ́n wá fún wa láwọ́ọ̀dù ẹ sáré wá sí àwọ́ọ̀dù yẹn ní 1 minute àwọn tí wọ́n fún bàbá láwọ́ọ̀dù